ìròyìn jákèjádò. Àwọn darandaran tún gbèsè wọn dé o. Oko ẹ̀gẹ́ ni wọ́n dáná sun ní ìpínlẹ̀ Ògùn. Oko ẹ̀gẹ́ tó tó mílíọ̀nù 27 náírà ni àwọn kan tí wọ́n fura sí pé wọ́n jẹ́ darandaran dáná sun ní ìpínlẹ̀ Ògùn. Ẹni tó ní oko náà ṣàlàyé ohun tí ojú rẹ̀ rí lọ́jọ́ náà pé nígbà tí òun dé orí oko, òun bá àwọn màálùú tí wọ́n ń jẹ oko, tí òun sì tún rí iná tí wọ́n ti dá sínú oko náà káàkiri. Ó wí pé bí àwọn darandaran náà ṣe rí òun ni wọ́n kó àwọn màálùú wọn sálọ, àmọ́ òun rí ọ̀kan mú nínú àwọn màálùú náà. Ó mú màálùú yìí lọ sí àgọ́ ọlọ́pàá gẹ́gẹ́ bí ẹ̀rí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí tó nípọn lórí ẹ̀sùn tí àgbẹ̀ náà fi kan àwọn darandaran. Wọ́n ní màálùú tó mú wá náà làwọn ò fi ṣe àwárí ẹni tó ní kí ìwádìí náà lè so èso rere. Abúlé Adáhó tó wà ní Alábàtà ní Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn ni èyí ti ṣẹlẹ̀ o. Àgbẹ̀ náà bàràjẹ́ gidi. Ó ṣàlàyé pé oko ẹ̀gẹ́ òun wọ̀n tó mílíọ̀nù 27 náírà. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn, Ọmọlọ́lá Odùtọ́lá ló sọ̀rọ̀ yìí di mímọ̀ pé àwọn gba ìfisùn láti ọ̀dọ̀ àgbẹ̀ kan ní ìpínlẹ̀ Ògùn pé àwọn darandaran sọ iná sí oko tí ìwọ̀n rẹ̀ tó mílíọ̀nù 27 náírà. Ọjọ́ 19 oṣù Bíbí ni ìṣẹ̀lẹ̀ yìí ṣẹ̀ o. Àgbẹ̀ náà wí pé àwọn ẹ̀gẹ́ tí iná kò jó ni wọ́n tún wú tìdítìdí kúrò nílẹ̀ o. Ọmọlọ́lá wí pé àwọn ti lọ pẹ̀tù sí àdúgbò náà kí ogun má bàa ṣẹlẹ̀. Ó wí pé àwọn ti fi ọ̀rọ̀ náà ṣọwọ́ sí ẹ̀ka tí yóò ṣe ìwádìí rẹ̀ jinlẹ̀. Ìròyìn jákèjádò.